though he is not one of these people you are exposing. Òun ní personal encounter pẹ̀lú wọn ní tí mo ti ṣe fídíò lé lórí tẹ́ bá rántí àti ṣe live video lé lórí tí arábìnrin bá wọ́n link ẹ̀ mọ́ ministry Prophet Ṣẹ́gun Adébáyọ̀ tó ó dẹ̀ débẹ̀ kàkà tí gẹ́gẹ́ bí Elisha story Elisha ìrọ̀jọ́ ọlọ́run báyìí ṣe ni bàbá Prophet Ṣẹ́gun Adébáyọ̀ direct arábìnrin sí another woman tán ló wà ní yànnà pàjá tẹ́ bá rántí. Arábìnrin dẹ̀ fún mi ní àwọn nǹkan tó fún mi níjọ́ náà lọ́n tó sọ̀rọ̀ pé owó lòun lọ sanbẹ̀ ewé àdégbò náà jálè lọ́wọ́. And now at this current time ẹ̀yin ọ̀jẹ̀ wẹ́wẹ́ pásítọ̀ àbẹ́yìn tẹ́ pera yín ní àkùkọ gàgàrà yálà òun jẹ́ kí kékeré kọ́ ni tàbí òun pa kékeré jẹ. It is not even my business today. But it is now so evident that all your actions which have been speaking louder than your voices, everything is pointing to the fact that orúkọ Jésù ò ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣe ló ń ṣiṣẹ́ ẹ wò lé ní ó lè lé díẹ̀. So ẹ jẹ́ kí n bẹ̀ wá wípé ẹ jẹ́ ká behave. If you don't like what I've been doing and what I'm going to do today, I am pleading now to your conscience. Please don't even join us at all. Torí bí mo ṣe wà mo ń para gidi lọ́wọ́. Ìdí tí mo dẹ̀ ṣe ń para kì í ṣe wípé bóyá mi ní understanding wípé èyí ò lè rìn kórí má mì. Ṣùgbọ́n ibi tó rí ẹ bá ti mì táwọn kan dẹ̀ dìde wípé ibi tó rí ẹ mì sí yìí jọ lọ ṣe àtúnṣe tó dẹ̀ wá fi wípé ìwọ gan ga ju nǹkan kan lọ pé kò sẹ́ni tó lè bá ẹ̀sọ̀ máa sọ fún ẹ wípé wò kó jẹ́ bàbá tó bí mi lọ́mọ tó bá ṣì wà láyé tó gbẹ́rù iṣẹ́ tẹ́ gbé dání lọ́wọ́ tó bá hùwà burúkú èmi Rótìmí yóò sọ fún un. Ṣùgbọ́n torí pé kó tó jáde láyé ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó mọ̀ mí torí ẹ̀ lè pé ibi tí mo dàgbà sí mi ì fi pamọ́ ẹ̀yin lẹ̀ ní history lè gbọ́dọ̀ fi sọ́jà ẹ̀kan dìde ẹ̀kan dàgbà. Èmi ní history mo mọ bí àwọn èèyàn mọ bí tí mo dàgbà sí aṣàjẹmọ́sẹ̀lẹ̀ mi láti lẹ̀. Bàbá tó bí mi lọ́mọ ọmọ kò tó wọlé á ní ọmọ ilé òun ló mú spirit àwọn ló mú spirit family ìyàwó dádì àwọn. N máa sọ fún ẹ ó látẹ̀lé ni tó bá wá mú ẹ lọ ṣàtúnṣe tó bá mú ẹ má ṣàtúnṣe. So lẹ́ni what am I saying? The lady told me all of the things she told me, which is a confirmation that the name of Jesus cannot do jack. Sick, alábùkún, ewédègbò tá à ń jẹ lọ́bẹ̀, they are more functional than the name of Jesus because that is what all of you pastors are proving to us. However, the name of Jesus is potent in one thing. And what is that thing you're going to be asking? That name of Jesus is good at threatening people. It is good to be used to threaten people, to tell people that tí wọ́n bá porúkọ Jésù níbi tó ṣe pé tí wọ́n ṣe pé wọ́n máa ya wèrè ní wọ́n máa kú ni. And I know many of you tó jẹ́ pé lẹ́ni I am still saying it today confirmatively. If you wake up tomorrow morning to worry rest in peace, Arikoko just died or Rótìmí Daniels just died. The first thing that will come to your mind is nígbà tí ò ní yé dárúkọ àwọn bàbá Adébóyè o nígbà tí ò ní olórí burúkú yóò ní rántí pé ìkan lára àwọn tí oyin gbọmọ gbìn. The same person that I am older than. That's the only thing the name of Jesus is good at. Láti threaten àwọn èèyàn ọ̀pẹ́ kẹ́ máa dúró de ìṣubú ẹni
ṣó ti dà ní. Nítorí tí bá bẹ̀rẹ̀ sí ní gbé èèyàn sí orí Elédùmarè kọ́ lọ́ọ́ fa okùn ẹ̀mí mi já. I will call a spade a spade. And I think it is hard for so many of you that you think you truly love that Jesus. We need your actions more than your words. Ẹ̀yin olóṣó lórí burúkú yìí. Ẹ máa wá àtàkété sẹ́yìn pé Jésù Rótìmí má dárúkọ Jésù mọ́. Why can't you join the forces that are exposing those that are damaging the name of Jesus? Èmi ilẹ̀ máa wá threatening nínú inbox mi. Yet, what you are supposed to be doing is what I am doing. You love Jesus, but not to the extent that you can lay down your life for that name of Jesus. Torí pé àwọn bàbá yín nínú Olúwa evidently wọn ò lo orúkọ Jésù agbára yẹn náà lò. Yet you use that name of Jesus every day only when it comes to your need and your unsatisfiable appetite for worldly things. Where is the name of Jesus that can shame the devil, that can make all these men, that can expose them with their jujus? In damaging the name of Jesus, you are quiet, you cannot say anything. But when some of us are talking, you think you have the moral standard to come and tell us that we shouldn't mention the name of Jesus. Albany has worse still, tell you about Borúkọ Bàbá Tèmi Jẹ́. You can decide to keep quiet now. But tell you about Borúkọ Bàbá Tèmi Jẹ́ ní Ajídé ni. And you dare not damage the name of my father's household. Oh, le Borúkọ Ògúndélé jẹ́ sí yìí kí n máa wòran now. Ẹ wá gbé Jésù yẹn sórí. Only when it comes to material things. That is when Jesus is potent in your life. But where are the people? Where is the generation of Christians? Show Christians shoes. Show adults that will stand up and say, enough is enough for saying bye-bye. You have damaged the name of Jesus thus far. Enough is enough. Ẹ̀yin olóṣó lórí burúkú. In millions, ẹ̀ ṣọ́ọ̀ṣì bí ẹran ṣẹ́wó láwọn káàpù tán tí wọ́n ti forúkọ Jésù bá yẹ yín jẹ́. Àwọn bọ́ Jésù yẹn lójú sìn, ara wa ta yín. Agbákẹ̀ẹ̀bẹ̀tẹ̀ ní Jésù yẹn wọ̀ lọ síbi ìjà. Ìhòòhò ní Jésù yìí wà tó sá pamọ́ sí torí kò lè jáde lọ síbi ìjà yẹn mọ́. Because when we search Jesus, open his eyes and allow this wickedness be perpetrated in his name. Nobody is asking that question. Jesus, why are you keeping quiet for so long? Until when so many lives have damaged him all, before you speak, before you tell some people you know you. What am I saying today? With all due respect, you know, so many of you have already noticed that I will first go and meet such man of God. Mọ́lá ọ̀kẹ́ sì sì tán gbé wá fún mi. Even as Sátánà tó ní ṣe pẹ̀lú bàbá Ezekiah, ẹni yẹn ló ní ṣe pẹ̀lú bàbá Ezekiah. Mo ní òkè kí ló rí bàbá Ezekiah ṣe? You must give me evidence of truth. Nígbà tó máa sọ gbogbo story tó máa sọ sílẹ̀ tán. Kí ni yóò ní ṣe pẹ̀lú bàbá Ezekiah now? Don't bring these people to me when you just want to get my attention. Gbogbo story tó sọ sílẹ̀, in what way ló fi kan bàbá Ezekiah because me dúró sí di rọ́? I have defended pastors, I have blessed pastors before. Because I saw something in common, which is the truth, which is humanity. And all of the stories it also sílẹ̀, and to report lọ sórí òkè lẹ́kìtì tó ní ṣe pẹ̀lú bàbá Ezekiah. Ìgbà tó lọ contribution bàbá Ezekiah bẹ́ẹ̀. Nothing. Please, I don't want this kind of madness. Don't say because it is there. How do I explain this? Ọ̀tọ̀ ni pastor tó ṣẹ́ ẹ spiritual issue dẹ̀ ní èmi ò dẹ̀ ní any spiritualist kankan mo dá dúró ni. Ó dẹ̀ wá rọ̀rọ̀ yẹn okay fún mi ní evidence tó jẹ́ bàbá Ezekiah fẹjọ́ sílẹ̀. Kò ní tó ní ṣe pẹ̀lú bàbá Ezekiah. So in the long run, I get Prophet Ṣẹ́gun Adébáyọ̀ ultimatum. Ẹ máa dá owó ìpadà ni. Torí this lady ṣì ń jẹ twin brother lówó yẹn. Ó yá owó yẹn fi
sanwó yẹn ni. Ẹ fẹ́ ra báìbù méje, aago méje, aago kíní méje, sórí òkè méje. If Jesus will need such before he answers prayers, then he's a useless God, he's a useless Jesus. That Jesus should be run away from. Maybe my video today will sensitize you younger pastors who truly love that Jesus. But as far as this hour is concerned, that Jesus is useless. At the mention of the name of Jesus, every knee must bow, every tongue shall confess. Yet, Jésù lẹ́nu ìfúnpá lọ́wọ́, ìbàdí, ìgbàdí, gbogbo òrùka oríṣiríṣi. The name of Jesus they mention cannot even expose them on those altars. This is the time you pastor should, even if you carry the truth, this is the time you should cover your faces in shame. That you are all useless set of people waiting for opportunity to grow like your babas in the Lord. Where is the truth in Christianity? Where is the generation of people that will stand up like Stephen? Where is the generation of people that will stand before David like Nathan did and say, "What now?" Where are you people? Because none of you has the truth in you. Allegedly, ẹni tó jẹ́ agbódegbà, ẹni tó jẹ́ bàbá àṣàlẹ̀ fún Olúwalọ́, ṣé bí wọ́n já sẹ́ẹ̀dì sí mi nígbà ẹ̀ náà? Ṣé wọ́n lọ sí CAC kìíní tí wọ́n pè wọ́n lẹ́jọ́ ni tí wọ́n jẹ́ kárákùnrin yẹn sọ̀rọ̀ because arákùnrin yẹn ní evidences lọ́wọ́. Ìdọ̀tí tẹ́ wá gbá sábẹ́ Jésù yẹn, a máa tú jáde, a máa tú Jésù yẹn fún rẹ̀. Bí mọ́tò dán fẹ́ tà ní sọ́pàtì, wọ́n tù yín wẹ́wẹ́. Èmi ni mo sọ bẹ́ẹ̀. Ẹ̀yin mọ Jésù lẹ́nu máa dúnkokò mọ́ mi. I am saying all of what I'm talking about. How can you collect 1,950,000 naira from somebody who is already having problems? Ibẹ̀ fẹ́ ra go sí church, mo tún wá sẹ́ndì tẹ́lá yẹn sí yín pé bàbá Ṣẹ́gun Adébáyọ̀ ẹ jẹ́ bá mi dá owó ìpadà. Fẹ́mi yìí, ẹ fi mí gún lágídí. Orí yín ti gbálẹ̀, orí yín ti burú. Ẹ̀yin olóṣè yín àgbà òṣì àgbà rádaràdà yìí. Gbogbo àwọn sórí tẹ̀ ń sọ ń gbàtà sábẹ̀ ń gbé yín káàkiri. Ẹ wà nínú igbó, ẹ̀ ń jẹ́ ẹ̀gbẹ́ dúdú, ẹ̀ ń ṣe prayer. Níbo làwọn ẹgbẹ́ yín wà gbà yẹn? Ẹ̀yin olórí burúkú máa wá sọ pé ń bọ̀ la wà nígbà táwọn bàbá yìí jìyà fún ta ni? Lẹ́yìn ìgbà tí Jésù sọ pé gbogbo tó ń wá fún òun ti ṣe tán, ẹ̀yin wá lẹ̀ ń jìyà fún ta ni? Ẹ̀ ń jìyà pé kẹ́ lè dé position tẹ́ máa bá oríṣiríṣi obìnrin sùn, ẹ̀yin olóṣì olórí burúkú yìí. Tẹ́ bá tiẹ̀ jù wá lọ, ṣe ju Ọlọ́run lọ ni? Ṣé ju Ọlọ́run lọ ni? Mo wá fún yín ní time. Bẹ́ẹ̀ ṣe dúkokò nínú church yín tẹ́ wọṣọ blue, aṣọ blue lẹ́wọ̀. Ẹni bá wọn kan sọ pé kẹ́ ẹ fi ìgbé yín, kẹ́ ẹ fi pa àwọn tó ń sọ̀rọ̀ yín lórí social media. Mo wá mọ̀ọ́mọ̀ fún yín time, kó má dàgbà tẹ́ pé mo rọ́ọ̀ṣì wá ṣe fídíò yìí. Wọ́n máa sun mọ́ máa jí kẹ́ ẹ̀. Mo ń retí ikú látọwọ́ yín ni. Ẹni fẹ́ kú pàdé ẹni máa bá lọ́rẹ̀ mi àti gbogbo yín. Nígbà àwọn ọmọ Nàìjíríà ò ní bọ́ lọ́wọ́ yẹn mọ̀ fún ẹ mọ̀ níṣó. Olórí burúkú yẹn wà nínú church ẹ máa dúkokò. Ẹgbẹ́ ìgbèjà kò ní dá fún ìpè yín, kò ní yẹ ẹni tó pè yín, kò ní dá fún gbogbo àwọn tó dòròró lé yín lórí. Ẹjọ́ máa ṣí òfò papọ̀ ni. What is the usefulness of your ìpè? Tí Nàìjíríà ní bó ṣe rí yìí. That is why I said in the beginning, if what we are doing on my platform is not what is good for you, can exit. Torí lẹ́ni mi ìwojú wújẹ rárá. Mi ìdẹ̀ ní wojú wújẹ. As far as this truth is concerned, as far as this liberation is concerned, when the Bible sọ pé a thief comes to steal, to kill and to destroy. In what way? Lẹ́fí yàtọ̀ sí olè tẹ́ ló ń bọ̀ yìí. Olè ní gbogbo yín náà. Látòrí bàbá Adébóyè owó olè alọ́ni lọ́wọ́ gbà tó lo Bíbélì fi jíjẹ́ ẹbí ní gbogbo yín. Gbogbo àwọn tẹ̀lé ti fi àwọn ìfòjìjì sí yín fi rán lọ sọ̀rọ̀ alákejì. Ẹ̀jẹ̀ wọn wà lórí gbogbo yín. Elédùmarè ó máa bèrè ẹ̀jẹ̀ wọn lọ́wọ́ yín ní gbogbo ẹ̀yin olórí burúkú yìí. Amen. Jábàrò kan ga jù kan lọ yàfi tó bá gun orí ebè.
on his own. When it comes to Rotimi Daniels, you are just a human being. You are just a human being. Kí ló ń jó gbogbo yín lọ́wọ́ tẹ̀ fi jó lẹ́nà? What exactly is wrong with all of you? Irú ìdílé olórí burúkú wo lẹ ti jáde? Irú ìdílé wo lẹ ti jáde? Ẹjọ́ bá mi ṣe ẹgbẹ́ bá mi pàwọ́tà yìí kéré ká má lọ flag mi. Mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní ju àwọn voice note kọ̀ọ̀kan síta. Mi ní bí ẹ̀tàn lé ní àtúpadà lọ́la. Ọ̀la yẹn tí mo máa fi ṣíde níbi tá a bá ọ̀rọ̀ Hadron dé. Hadron Homes and Property a máa ṣe fídíò lórí ẹ̀ lọ́la. Ó máa jẹ́ 4 p.m. Nigerian time kí n tó ju the rest of this live videos mo fẹ́ bẹ̀rẹ̀ lẹ́ni. There is no going back. Mo dẹ̀ máa gbà kíyèsí gọ́vnà Ṣèyí Mákindé máa máa gbé àkíyèsí bàbá mi Olúbàdàn ìgé lọ́la yẹn máa máa gbé àkíyèsí wọn sí. Ẹyẹlé ló bá gbogbo yín fẹsẹ̀ tọ́ tẹ́lẹ̀ adìẹ ti kẹsẹ̀ bọ́ báyìí. Ewúrẹ́ gan ti kẹnu sí. Ó bá parí. You are promoting Jesus tó já láàánú. Then how are your actions supporting this statement? How? Mo mọ̀ báwo èèyàn lọ sí chọ́ọ̀chì mọ́ bíi ti tẹ́lẹ̀ ṣùgbọ́n ìtẹ́ ẹ̀sìn gbèmí ẹ̀ máa pọ̀ sẹ́ẹ̀. It is that time you close down all those theological schools tẹ̀ ṣí sílẹ̀. Ó bẹ́tà kẹ́ lọ ti pa. Ó bẹ́tà kẹ́ tètè lọ ti gbogbo ẹ̀yìn denominations pátá ẹ lọ ti pa. Because it won't be business as usual. Kí gbogbo ẹ̀yin younger boys, younger girls tẹ́lẹ̀ lọ theological school máa gbọ́. There is no way forward for you. Torí wípé àwọn bàbá tó ṣí gbogbo schools yìí sílẹ̀, wọ́n ti ṣe débi wípé táwọn èèyàn bá gbórúkọ Jésù lẹ́nu yàn pastor Mrs. wọ́n mọ̀ lẹ́yìn lókùúta pa ni. Ṣé tètè lọ́wọ́ ṣẹ́ mi ṣe instead of theological schools? Ẹ lọ wá iṣẹ́ ṣe àǹsọ́nsìn kọ́mọdé bá mọ̀ gbé gba social media bá wa dáwó fẹ́ ni. Lines of the country gbogbo wọn they are all the same thing. Ilé tó bá ń pè pé ẹgbẹ́ ní fún òun yàtọ̀ ní pé torí gbogbo orí fídíò yìí kan. Ọ̀fẹ́ Ṣẹ́gun Adé. Wọ́n sọ fún yín pé ẹ má dárúkọ àwọn ọ̀làlọ́lá àwọn ikọ̀ tó ṣe sí níbẹ̀. Ọ̀fẹ́ rí tí náà nípa ẹ̀yìn náà ẹ má rò pé àwọn dà á bì kan. So mo rò pé 2023 tí wọ́n connect ní mọ́bẹ̀ náà pẹ̀lú kéèké wá kiri. Tí wọ́n kọ́ mi kan connect ní mọ́ ibẹ̀ ṣe mọ̀ pé àwọn online ṣe mọ̀ pé àwọn tó wà ní sáfẹ́ẹ̀dì náà ni wà. Tí wọ́n máa ń fi búrẹ́dì kún wọn lómi ọbẹ̀ jẹ́ pé gbogbo ìta àwọn tó wà náà tí wọ́n fọ́ báwọn àwọn ẹlẹ́nu gbígbà àwọn ìṣeéṣe tí wọ́n connect ní mọ́ church ìwé kí n lọ serious ní kí n lọ ìgbà kan tó fẹ́ wá sí next kan wa ní lágbára àti lọ tó mo ṣàwá àwọn pé kí n lọ pé ìṣèlú kí n lálàáfíà ni pé ó pé òtí ẹ̀mí bí àmì ìdí strength with the stamina so in this phase 2 year mo di báàgì mo lọ mo getting there wọ́n ṣe 3 days program mo join wọn after the program I was opportune to see him wọ́n ní màá dúró 21 days lo and behold I waited. Mo ṣe necessary prayer tó ní kí n máa ṣe ní 30 days. Next thing, ìgbìyànjú wá jáde sí mi lẹ́sẹ̀ jáde sí mi lẹ́gbẹ́ ìgbọ̀ngìnẹ̀s yẹn pọ̀ tó yẹ pé mo ní ìdájọ́ máa lè wọ́n wọ́tà. So mo ṣàwá bá máa yí sọ̀rọ̀ pé kán wọ ẹsẹ̀ kán gbogbo ẹ̀ jáde abẹ́rẹ́. Àwọn ẹni tó máa fún ẹ nọ́mbà kan sí àwọn tó dẹ̀ máa ń wá sí ṣọ́ọ̀ṣì yẹn. Àwọn ní àgbà kìíní wọn pọ̀ táwọn tó ń wá láti outside wọ́n ń tírìpì wọlé láti outside èmi tó yẹ pé ẹrú wọn ò ní gbé lé ibẹ̀ lọ́ba máa dé sí direct sórí ọ̀dà fúnra wọn ẹ máa bọ̀ má ti pè wọ́n bá ẹ máa bọ̀ níbi straight ẹ má yà sílé o. So next thing bí
àwọn sáìdì ló dé síbẹ̀ tó ń kó wọn wá so mo ṣàwá ní ìpínlẹ̀ àwọn tájọ́ sùn tájọ́ wà lára dára wa làmájọ́ ń jì sí so àwọn tó wá láta sáìdì mi wá ní ìwòjú ọlọ́run fún ọmọ àwọn náà sún ìdá àti àpé connection náà wọ́n ti connect bàbá kan ti bá tiẹ̀ lọ ibi dẹ̀ ní màá fẹ́ try àti ṣe research gbà wọ́n wá ní àwọn ní wọ́n dáàbì fún mi fún nọ́mbà kan tó kí n lọ síbi kan ìyànà pàjá wọ́n ní bóyá ibi táwọn lọ ní àwọn sọ 500k àwọn sọ 500k láti ra àwọn apps just apps wọ́n dẹ̀ máa send ẹ̀ ṣáájú lọ wọ́n á ṣàwọn òbí tẹ̀sí lálàáfíà ní orí tèmi so meanwhile if you see this man ní rò bí wọ́n ṣe nǹkan bẹ́yìn àbí wọ́n ṣe kínní wọ́n wá ní ṣé máa fẹ́ nọ́mbà kan sì wá pè wá sọ pé látọ̀dọ̀ mi ló wà bí òdì gave me the number kan bá mi sọ pé obìnrin ọkùnrin ní nǹkan báyìí ló máa bá bẹ̀ wọ́n sọ fún mi so I call this woman hello ma látọ̀dọ̀ báyìí báwọn ṣe kẹ́tọ̀dọ̀ wọn fún mi description wọ́n lọ síbẹ̀ ní following day I'm getting there that year. She was like, so long as you care not to do that, you're supposed to collect 10,000 naira for just card, but we're only 5,000, no problem. I paid the money. Next thing, no one called on package, okay. Because you get me, ma, we go grab push it about you, you, Risha, our mommy. Why be put out in Jim, why be the little corporate association, getting one and one, is 50-50. Ìkọ̀tíga ti sọ ìtọ̀ lórí ìgbà 100 pay lọ́wọ́ ẹ̀gbọ́n máa gbà wọ́n wá ṣàbẹ̀rẹ̀ 70k 70k ní lóra bí òdìgbà tí wọ́n máa kó àwọn packaging síta nurse wing àti trolling just natural leaves aládùn tó yẹ pé èyí gan ti ń lò tẹ́lẹ̀ akíntọ́lá ìmí iṣu ìwé sábà wá ti sọ̀ndà ti package I paid for what I need. Mo wá ṣàkóso ìtẹ́jọ́ kí ni mo lè máa fi fọ kí ni mo lè máa fi jágbó ẹ̀ kí a ṣe transfer the very worst part of it mo wá mú ìwé síta bóyá wà lọ́wọ́ ní àsìláńtẹ̀ náà sí ó ní ìwé yẹn wá máa fi gbàdúrà mo ní mo mọ orúkọ Jésù ní Yorùbá ní English ó nínú ìwé yẹn ìwà máa fi pé 3,000. Hello sir ẹ kú iṣẹ́ o ẹ pàtàkì. In fact, ṣáré lè tí mo tún. First hotel lè tẹ kọ́kọ́ gbọ́ ló wá láti ọ̀dọ̀ ẹni tó ní first class experience nípa pé tó bá lọ sọ́dọ̀ Prophet Ṣẹ́gun Adébáyọ̀ whatever wọ́n wá direct sí ọ̀dọ̀ arábìnrin kan ní Ìyànà Pàjá. Èní ni wọ́n ṣẹ̀ send YouTube fídíò arábìnrin yẹn sí mi máa gbé ojú títí ẹ̀ náà síta bẹ́ẹ̀ ni máa gbé síta later. Lẹ́yìn tí voice note yẹn òun ló bí voice note lè tẹ kọ́kọ́ gbọ́ yìí tí mo gbé síta nígbà yẹn òun ló bí títí the next one tẹ máa gbọ́ lọ yìí ẹni tí ó send voice note sí mi ó jẹ́ kí n sọ wípé bóyá ẹni tó bá wọn bẹ̀rẹ̀ ministry bí ọ̀rẹ́ oyè yín bí ẹ mọ̀ pé for example ṣe náà bá fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò kan kò lè burú títí kó mọ̀ kẹ́nìkan mẹ́ni tó bá máa kú láàmú ẹni tó bá máa kú láàmú and at the end of the day ẹni tí ó sọ tó máa sọ̀rọ̀ yìí tí mo máa play voice of tiẹ̀ yìí ó jẹ́ bí ọ̀rẹ́ tó mọ Prophet Ṣẹ́gun Adébáyọ̀ dáadáa wọ́n mọ̀ wọ́n tilétilé wọ́n mọ ìyàwó wọ́n mọ àwọn ọmọ wọn and everything wọ́n mọ àwọn tó ń bá wọn ṣiṣẹ́ so to say ṣùgbọ́n mi ì ní dárúkọ ẹni yẹn ẹ jẹ́ kí n máa gbọ́ lọ. Mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ ni èmi ò mọ̀ ṣùgbọ́n mo mọ màmá yẹn ebi ẹ̀yìn pàjá Ìyànà Pàjá yẹn bẹ̀ ní sáìdì ibi tí wọ́n wà iṣẹ́ Ìyànà Pàjá gan before inú Ìyànà Pàjá sáìdì kan bẹ̀ ní ní ìmọ̀lẹ́ ẹ̀rọ ìmọ̀ bẹ̀ ṣùgbọ́n Àṣàbẹ́ ló mú màmá yẹn wá tí mo bá rí píkṣọ̀ màmá yẹn gan máa sẹ́ndẹ̀ sí Àṣàbẹ́ tó ń interview rẹ̀ òun ló mú màmá yẹn wá òun náà ló ń ti bàbá yẹn náà báyìí torí bí ẹ̀ẹ̀mejì ni mo bá Àṣàbẹ́ jẹ́ ẹ máa fi allegedly sí ẹ kọ allegedly sí gbogbo comment section allegedly
ẹ jẹ́ mọ́ bá wa kọ sí comment section allegedly. Ẹ máa kọ sí Facebook, ẹ máa kọ, ẹ jẹ́ kí n wò allegedly. Ẹ máa bá wa kọ sí, ẹ bá wa kọ sí kí n tó máa bẹ̀. Thank you so much Adenike Adefunke, ẹ ṣé Fúndébọ̀ bàbá ẹ máa ṣe ẹ ṣé. Facebook family, ẹ bá wa kọ sí comment section allegedly níbi tá a dé allegedly torí àsìnbẹ àwọn tó wà bẹ́ẹ̀ ló sọ bẹ́ẹ̀, so which gives him opportunity to come out and debunk which one is true, which one is right. Ẹ jẹ́ mọ́ bá wa kọ allegedly. Facebook family ṣe wà bẹ́ẹ̀ àbí kí n hand ẹ̀ ní bẹ́ẹ̀ yẹn. Ẹ jẹ́ kí n hand Facebook live, kò sẹ́ni tó wà bẹ́ẹ̀. Ìráyè rárá. Okay, Comrade Omotola ẹ ṣé. Thank you so much. Nínú ilé, nígbà kan tó ń ṣe ọ̀dà ní ìmọ̀ pẹ́ẹ́lí fún àwọn èèyàn lọ síbẹ̀. Tó bá ti mọ̀ pé nǹkan ti máa sọ̀rọ̀ sí mi, kò ní jẹ́ kí n mọ̀. Ó máa kọ́fà mi. Òun ni ti màmá tọ́jọ́ wá ń ṣiṣẹ́ burúkú nínú ìjọsìn. In fact, bó ṣe wà ń sìn bóyá ni kò ní ní stroke pẹ̀lú bó tó tán ló ń ṣe. Èmi ẹ̀jẹ̀ nǹkan kò ṣe tó fi kúrò lọ́dọ̀ tó fi kó kúrò lé o. Nǹkan kò ṣe. Ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ ẹ̀ mo dẹ̀ ti sọ fún un tó bá jẹ́ pé mi ni mo ṣe. Tó jẹ́ pé òótọ́ ni orí òótọ́ ni mo wà, ó máa ṣẹ̀ sí ẹ̀. Hello sir, Uncle Daniel, ẹ kálẹ́, ẹ kú iṣẹ́. Ọlọ́run á máa fún yín ṣe o. Ṣé rí ọ̀rọ̀ Ṣẹ́gun Àánúyímiká tẹ̀ Andrew? Kò kí ń ṣe Àánúyímiká ló jẹ́, kò kí ń ṣe Ṣẹ́gun ló jẹ́ o. Dérelé. Ẹ̀yin mélòó lẹ rántí bọ̀bọ́ kan tó jẹ́ Dérelé tí mo gbé wá sórí live video ńgbà kan tó fún arábìnrin kan lóyún tí ò fẹ́ tọ́jú ọmọ létà tó bẹ̀rẹ̀ sí ní send owó sọmọ? Ẹ̀yin mélòó lẹ rántí? Tẹ́ ẹ bá rántí dáadáa tó ń jẹ́ Dérelé hand of God prayer kìíní kan, ó máa ń wà lórí TikTok yìí dáadáa. Ó máa ń wà lórí TikTok yìí dáadáa. Mo gbé wá ńgbà kan, mo dẹ̀ sì tún máa gbé wá padà lórí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ ẹ̀ because he has stopped again sending feeding money to that boy for the boys upkeep. Ó ti stop. Ó lóun ò lọ́lọ́ torí àwọn tó ń lọ síbẹ̀ tẹ́lẹ̀ tó fún lówó ọ̀fẹ́ wọ́n ti wà liberated, kò dẹ̀ fẹ́ ṣiṣẹ́, so ó ti stop láti máa send owó. Ẹ jẹ́ ká máa bá bọ̀. Muslim ló ti jáde, inú ẹ̀sìn Muslim ló ti jáde. Ọmọ ìwúwo ni. Ìgbà tó dẹ̀ ẹni tó bá mi gbé dáadáa ni o, nínú yàrá tọ́mọ ọ̀dọ̀ mi ń sùn, ibẹ̀ ló ń sùn. Yàrá tí ọmọ ọ̀dọ̀ mi ibi tó ń sùn nílé ọmọ yẹn dá. Ní ojú yẹn. Nǹkan tí ọmọbìnrin yẹn sọ lóòótọ́ ni ò gbọ́, mi ò mọ ọmọbìnrin yẹn, mi ò rí rí. Gbogbo ọ̀rọ̀ yẹn ni mo mọ̀ nígbà yẹn tó fún yàn. Èèyàn tó fún lóyún gbà yẹn tó bí mẹ́rin. Ṣé wá rí nínú ṣọ́ọ̀ṣì Prophet Ṣẹ́gun Joshua? Àwọn tó gba owó lọ́wọ́ wọn tó ní wọ́n fẹ́ kú, òun fẹ́ bá wọn lọ ṣiṣẹ́ lórí òkè, wọ́n tó mẹ́jọ. Ó ní 100,000, ó ní 250, ó ní 150, ó ní 50. Bó ṣe gba owó yẹn lọ lọ́dún yẹn nìyẹn. Nǹkan tó gbé kúrò lọ́dọ̀ Prophet Ṣẹ́gun Joshua nìyẹn ní Kọ̀tún. Inú ilé Prophet Ṣẹ́gun Joshua ibẹ̀ ló ń gbé. Títí yẹn fi ṣẹlẹ̀. Nǹkan tó lé kúrò. Lílé jíjáde tó máa sá jáde tó ń fọlọ́pàá wà. Torí nínú church àwọn tó gba owó lọ́wọ́ ẹ̀ nínú church Prophet Ṣẹ́gun Joshua ẹnìkan fo oyè ọlọ́pàá fẹ́ mú gbà yẹn. Fáwọn fẹ́ fọlọ́pàá mú Ṣẹ́gun Joshua bọ̀ wọ́n ti wò pé àwọn ohun lọ́wọ́ sí kó dá ṣe fúnra ẹ̀ ni. Ó dá ṣe kiri yẹn gbà yẹn fúnra ẹ̀ ni. Ó tó sá lọ sórí òkè, ó sá lọ sọ́lọ́ ń kọ́lé tó bá ti rí pé wọ́n rò ń bẹ̀, ó máa sá lọ bò mí. Ọmọbìnrin pupa tán ló ń fẹ́ yẹn, òun kọ́ ló tún wà ní ilé ẹ̀ sìn, ọ̀tọ̀ ní ọyẹ tó tún fẹ́ sìn tó ń jọ lọ. Akàndédé rí tó lọ dá ibì kan sílẹ̀ lẹ́kìtì tó lọ change o. Ìyẹn Dérelé náà ṣe sọ yìí o. Bí Dérelé ṣe pass through under Prophet Ṣẹ́gun Adébáyọ̀
ó ní wọ́n sọ ìtorí gbà tó wà lọ́dà Prophet Ṣẹ́gun ló ń ṣe gbogbo ìwà rádaràda ẹ̀. Gbogbo ìgbà yẹn ló ń gbóbìnrin oríṣiríṣi sùn káàkiri ẹja máa gbọ́nà. ó mọ̀ pé òun náà ti ń jẹ́ Olúṣẹ́gun Ọláyímiká. Dérelé ló ń jẹ́, Dérelé lórúkọ ẹ̀. Ṣùgbọ́n àgbèrè tó wà ní ọwọ́ Dérelé, àgbèrè tó wà ní ọwọ́ Dérelé, ó tọ́ lọmọbìnrin yẹn sọ ọ́, bọ́ mi ò rí ọmọbìnrin yẹn rí. Bọ́ mo mọ̀ sí ọ̀rọ̀ òun àti màmá yẹn tọ́jọ́ sọ. Màmá yẹn ló máa ń pe Ṣẹ́gun Joshua wípé ọmọ wọn. Bàbá tó sún Ṣẹ́gun Joshua nìyẹn náà jáwọ́ pé òun ò mọ̀gbà tí wọ́n jọ ń bára wọn sọ òun ò mọ̀. Ìyẹn ò fi dá sọ̀rọ̀ yẹn mọ́ ń gbà yẹn. Mo mọ̀ sí ọ̀rọ̀ tó ń sọ yìí, òótọ́ ọ̀rọ̀ gidi. Àwọn tó bá sùn kiri nígbà yẹn kò ń ṣe kékeré. Kò ju bí ọdún kan lọ láàrin tó lọ tòun ti dá orí òkè kan sílẹ̀ tó bẹ̀rẹ̀ àdúrà. Irọ́ ẹnu ẹ̀ bẹ́ẹ̀ ló ẹ ṣe rí ṣọ̀ọ̀ síwájú yẹn. Irọ́ ni o, ẹnu tó ṣe ṣọ̀ọ̀ síwájú yẹn. Irọ́ ni. Ìfàṣẹ rí àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ń pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run sí èsì. Bàbá mi, ìránṣẹ́ ìṣù. Tẹ́ bá ń gbọ́ ìránṣẹ́ ìṣù, òun ni gbogbo wọn. Ìránṣẹ́ ìṣù gidi, ìránṣẹ́ Sàtánì, òun ni gbogbo wọn. Ọlọ́run kan máa ń ṣàánú àwa obìnrin ni tí à ń kó sọ́wọ́ wọn. Ọlọ́run nìkan ló lè máa ṣàánú àwọn tá à ń kó sí wọn lọ́wọ́. Gbogbo tó bá ti kó sí wọn lọ́wọ́, Ọlọ́run á máa yọ wọ́n. Wọ́n lọ̀rọ̀ ọmọbìnrin yẹn. Mo mọ̀ sọ́rọ̀ yẹn ń gbà yẹn ṣùgbọ́n mi ò rí ọmọbìnrin yẹn. Torí kò wá sọ́nà kọ̀tún yẹn. Gbogbo ìgbà yẹn ni ó sì wà ní kóòtù tó ń bá Prophet Ṣẹ́gun ṣiṣẹ́ ń gbà yẹn. Ó dalẹ̀ Prophet Ṣẹ́gun náà ni ó wá sá lọ. Ó dalẹ̀ Prophet Ṣẹ́gun ni ó sá lọ ń gbà yẹn. In fact, àwọn tó kó lọ ṣọ́ọ̀ṣì gan gbà yẹn, wọ́n ṣe kékeré tó kó lọ kúrò ní ṣọ́ọ̀ṣì yẹn. Ìyẹn náà dẹ̀ ní tiẹ̀ lọ́wọ́ gan. Bàbá mi, Ọlọ́run á ṣàánú gbogbo wa. Ẹ kú iṣẹ́, Ọlọ́run á máa fún yín ṣe o. Ọlọ́run á máa fún yín ṣe. Gbogbo ẹ̀ tó ló bá ní pé torí iṣẹ́ tẹ̀ ń ṣe, òun fẹ́ náwó ibi sí ibi tó bá nà yẹn, owó ibi tó nà yẹn, orí ara ẹ̀ ló máa gbélé padà nínú gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run yẹn. Torí gbogbo wọn ẹgbẹ́ burúkú ni wọ́n ń ṣe. Àti oògùn burúkú òun ni wọ́n ń ṣe. Iṣẹ́ burúkú náà ń fi iṣẹ́ Olúwa tán sọ yẹn, iṣẹ́ burúkú náà fi ń ṣe lábẹ́lẹ̀. Ẹ ṣé gan. Hello sir, tí Dérelé bá ṣẹ̀ṣẹ̀ pé 40, ó ṣẹ̀ṣẹ̀ máa pé 40 ni. Ìgbà tó wà lọ́dọ̀ mi ní 20, tó wà lọ́dọ̀ wa ní 20, ṣé 20, ó máa ṣẹ̀ṣẹ̀ pé ìgbà yẹn 31, 32 ni. 31, 32 ni nígbà yẹn sà. Kò tí lè pé torí àwọn tó mọ ìwọ̀n mọ̀ dáadáa, ọmọdé ni very young guy ni. Kò tó bá ṣe pé 40, ó ṣe pé 40. Àwọn kan ti bímọ fún before obìnrin yẹn. Àwọn míì náà tún lóyún ní táìmì yẹn náà, ẹlòmíì lọ padà ṣẹ́ tiẹ̀. Àwọn kan ti bímọ fún tó wà ní Òṣogbo. Àwọn kan ti bímọ fún, àwọn bíi méjì ti bímọ fún kó tó wá sọ́dọ̀ Prophet Ṣẹ́gun Joshua. Hello sir. Driver ilé ìjọba ni mo kọ́kọ́ mọ̀ first driver tí mo mọ̀ mo ṣe gẹ́tẹ̀ bóyá kò tí pé 2 weeks nísìn tí mo gẹ́tẹ̀. Ìyẹn mọ̀ dáadáa. Ìyẹn tún sọ fún mi pé òun wá bá pé kó jáwọ́ nu gbogbo wa tó ń wù ìgbà yẹn. Voice note yẹn mo fẹ́ try orí fóònù mi tó wà, mo fẹ́ try kí n transfer sí ibà máa send ẹ̀ sí. Wípé ẹnìkan sọ fún wọn wípé ó ní ọmọ. Hello? Wípé ó fún ìyá lóyún, ó fún ọmọ lóyún.
ó sì yàn lóyún fún ọmọ lóyún ìgbé ìgbẹ́ni tó rìn. So sísá mi yẹn ló máa sọ fún mi wípé ó ní ó fẹ́ ọmọ kan ó gbọ́ ọmọ sùn ó tún bá ìyá sùn ìfà wọn làwọn máa mú mi dé ọ̀dọ̀ ẹni yẹn àwọn tí ì ráyè ni ṣùgbọ́n. Allegedly lórí ọ̀rọ̀ conversation látọ̀dọ̀ ìkan lára àwọn ìránṣẹ́ prophet Ṣẹ́gun Adébáyọ̀ àti òṣìṣẹ́ wọn míì òun lè ń gbọ́ yìí allegedly torí wípé àsínbẹ̀ àwọn tó wà bẹ́ẹ̀ ló lè sọ tí prophet Ṣẹ́gun Adébáyọ̀ náà fúnra wọn dẹ̀ lè ní àǹfààní láti dìbọn jẹ pé irọ́ ni ẹja mọ̀ gbọ́ lọ. Àwọn ìyàwó àwọn mẹ́ta tó kú ń gbà yẹn kí lórúkọ ìyàwó tí lẹ́dí yẹn fà yìí kí ló ń jẹ́. So kò sọ pé Joshua wá bá òun sùn mọ́lé kò sọ pé prophet wá bá òun sùn. Tẹ́ntẹ́ mọ̀ sí ẹ̀tẹ́ bá rí tẹ́ntẹ́ rẹ pé tẹ́ntẹ́ lọ àkíyèsí Joshua ó lọ pàdé ẹ̀ lọ́nà Àkúrẹ́ ló sọ fún lọ́jọ́ yẹn pé bọ̀ èmi ò dáìbà ẹ̀ ló wá sọ fẹ́mi wípé nǹkan tí bàbá ń ṣe ò dáa kóun wá bá wọn jà ní báwo lẹ ṣe èèyàn kú ẹ̀rẹ̀ tó lọ ń bá ìyàwó ẹ̀ sùn mọ́nú ilé. ó wá ní ẹ kan fẹ́ gbàgbé ẹ jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ tó ti kọjá ni ìgbà tó ti rí báṣírí ẹ ti tú sọ́wọ́ tẹ́ntẹ́ ló fi gbẹ̀yìn lọ́wọ́ ẹlẹ́yìn ọmọbìnrin yẹn. àwọn mélòó kọ́ àwọn ọmọ kéékèèké nínú church àwọn ọmọ kwaya yẹn gbogbo wọn ló ń bá sùn ló ń fún lówó ló ń bá wọn sùn. owó náà ló fi ń tọ ọ̀rẹ́ náà lójú. Bíbá sùn ni ebi ètò ṣẹ̀mọ̀ èmi ò dẹ̀ wá fúnra èmi ò gbẹ́ni lé pé gbogbo nǹkan bá ní fat orí ọ̀tá mi mú gan wà nùnùnùdẹ̀ ni wọ́n tiẹ̀ ti sọ fún mi náà pé kì í ṣojú lásán. wọ́n ní kì í ṣojú lásán kó sì ṣe nǹkan sí ọ̀tá mi. àní mo tún mú ìyàwó ló mú ẹni yẹn wá Yétúndé wípé kó máa bá mi gbé bó níṣòro àṣé ó bá wọn yẹn sùn ni. alẹ́ jẹ́. ó bá ọmọbìnrin yẹn sùn mọ́nú lé mọ́ mi lára àwọn mẹ́ta church kan dẹ̀ wá mọ̀ gbogbo ẹ̀ ló wá ṣàlàyé fún mi sí gbogbo àwọn ọmọ tó bá sùn. orí wọn ò wá pé sí kò wá níṣẹ́ tó lè sọ̀rọ̀ wọn wá lè sọ̀rọ̀ àwọn tó máa ṣépè fún wọn á tún máa ṣépè fún wọn. ó dẹ̀ péré ní prophet náà ó lu jìbìtì ní. ó lu ẹnìkan ní jìbìtì 10 million Mr. Tọ́pẹ́ ló rán 10 million yẹn san. wọ́n jẹ́ kí n mọ wúmà yẹn.
wọn gbàgbé. Ìyẹ́bù nígbà táwọn sọ́dà ìké lọ, ìyá yẹn sì máa ń wá. Ìyá yẹn máa ń wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Tó tún sì máa ń wá sí church. Àìmọye gbogbo wọn ní jáde síta. Wọn fẹ́ kò sẹ́ tó fẹ́ sọ̀rọ̀. Orí èpè tó ń ṣe kò sẹ́ tó fẹ́ sọ̀rọ̀. Kò sẹ́ tó fẹ́ sọ̀rọ̀. Wọ́n ní sọ̀rọ̀. Nǹkan tí mo tún mọ̀ tí ó máa ń ṣẹlẹ̀ sí Joshua tó ń ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀ṣì ọdún méjì lèèyàn méjì máa ń kú. Àwọn tó lọ kú nígbà yẹn Joshua mọ̀ pé máa kú. Àwọn mẹ́ta yẹn Joshua ọ̀pọ̀. Ìgbà tó wá yàgò àwọn tí mo fi ọ̀pẹ wọn mọ̀ pé bọ́dà dé bẹ́gà ìkànnú ara búrẹ́dà ti bàbá ìjẹ́ ó wà lọ́jọ́ tẹnu bàbá gangan ló yọ. Ọ̀pẹ ìyẹn lọ fún dáì méjì tó ti tẹ̀sẹ̀ gba kọ́ńtàkì kan ni. Ọlọ́run ó kò pa àwọn ọmọ ọlọ́mọ dànù. Wọ́n tẹ̀sẹ̀ gba kọ́ńtàkì kan lè ṣe máìrì. Àjọ́nà tẹ̀yẹ lójú mi jù àti bóyá ìgbà yẹn mi ìṣe wàá mẹ́ni kejì mẹ́ni kẹta yẹn. Dèjì nìyẹn Dèjì jẹ́ ẹ̀gbọ́n sí ìyàwó Gbéga. Their family. Gbogbo wọn yẹn ló dẹ̀ ń tọ́jú ẹ o. Kò sí nǹkan tí bàbá bá béèrè lọ́wọ́ kó má ní owó wá lọ́wọ́ àwọn èèyàn já fún bàbá. Gbogbo wọn ló ń tọ́jú ẹ o. Àwọn tí mo bá wá rí pé ó dá nínú chọ́ọ̀chì tí wọ́n ń tọ́jú ó dàbí pé òní Mr. Tọ́pẹ́ ṣe ìyà sẹ́yìn àtìgbà tó wọ́n ti dá chọ́ọ̀chì ọ̀tún yẹn lẹ̀ Mr. Tọ́pẹ́ ti kúrò ń bẹ̀ pam. Mr. Tọ́pẹ́ wọ́n ti fẹ́ wọ́n wá síbẹ̀. Ọjọ́ tí mo rí wọn láàyè ní Lẹ́kì àwọn sọ̀rọ̀ ọ̀bọ̀ tí ní ọ̀rọ̀ ní máa sọ ọ̀dọ́ tó bá ẹ̀rí ọmọ méjì náà ni ọmọ ní àìwọ́ lè tẹ̀lé owó àwọn ọmọ ọ̀gọ́gọ́ kí ní kàmú ní àìsàn lọ́mọ ọ̀gọ́gọ́. Mr. Tọ́pẹ́ náà wọn ò fẹ́ sọ̀rọ̀ ni wọn ò fẹ́ kó ṣe àwọn léṣe bóyá bí tán ti lọ wọ́n ti sọ fún wọn kó máa ṣe wọ́n léṣe. Ẹ tó bá ti bínú sí tó bínú kúrò ní pé báyìí ó máa bàtà yẹ ní ìjẹ ní ẹni ọ̀nà rí bá ti ṣe mọ nǹkan pọ́pìtì ẹ̀ nìyẹn. Gbogbo àwọn tó ń lọ nínú chọ́ọ̀chì tó ń kúrò ní chọ́ọ̀chì yẹn kò sẹ́ni tó fara ní lọ wọn nísìnyí inú wàhálà náà máa ń lọ wọ̀. Ọ̀rọ̀ náà ni máa ṣe sọ fún méjì lọ bẹ́ẹ̀. Ẹ tó bá ti lọ lọ́dún ẹ̀ wàhálà irú àǹtí mi náà wọ́n ní kí wọ́n ṣe lọ bẹ̀ bọ̀ àǹtí mi ní tọ́nà bá ṣe wà òun ò ní bẹ Joshua. Tọ́pẹ́ ní àlejò ní méjì lọ bẹ̀ fi iṣẹ́ náà mọ́ náà fi. Wọ́n ní méjì lọ bẹ̀ tó pé mo ti mọ sí kejì ẹ̀ pé ọ̀dọ́ wà ní ọlọ́dún ẹ̀rọ méjì lọ bẹ̀. Wọ́n ní pé nínú ìpínlẹ̀ fún oníkàgbà kọ́ndíṣọ̀ iṣẹ́ báyìí. Ọlọ́run ọjọ́ ìyá ọ̀gá àbí ṣe bá tètè wọlé ẹgbẹ́ máa ń tètè àwọn ọmọ. Níṣì tó yẹ kúrò rẹ̀ fọ́gbọ́dọ̀ tàbí mímú wa. Ẹgbẹ́ yẹn ní látàárọ̀ báyìí. Ìyàwó mi náà lọ tún pè mí lọ lọ́pọ̀ pé ó rẹ̀ òun náà lọ báyìí pé ó wà ní clinic. Season yìí ni bó ṣe ọmọ Démiládé náà sick in weekend. Èmi náà bẹ̀rẹ̀ tèmi lánàá. Tí o bá ṣòwò tó pọ̀ lọ́wọ́ mi. Hello. Ẹ wà kúrò lẹ̀. Hello, à ń gbọ́ yín. À ń gbọ́ yín. Ok, ẹ kalẹ́ sà. Ẹ kalẹ̀. Ẹ sà, àpò ètò sà. Ẹ wo ètò ní o. Ẹ jọ bí mo ṣe wọlé sínsìnyí mo fẹ́ jáde fóònù mi ni. So mo wá ní nítorí mo máa ń tẹ̀ láti máa wo Facebook mi lẹ́kọ̀ọ̀kan torí ti yín. So mo wá rí pé wà live mo wá láti fọ́lọ̀ yín.
so wọ́n sáà gbọ́dọ̀ tí wọ́n yẹn sọ pé Professor Ṣẹ́gun ẹnìkan orúkọ tó ń jẹ́ ọ̀sán àdárúkọ ẹ̀ pé dèrèlé ẹni lọ fún ẹni mo pè ní yóyó kẹ́lẹ́ àwọn tí mo sọ pé ó bímọ tí ó lọ́mọ lọ́wọ́ mi tí mo fẹ́ jẹ́ sọ nígbà yẹn. tí wọ́n yẹn sọ tó sọ fún yíyẹn lórí dèrèlé ọdún ọgbọ́n kò sí lọ́nbẹ̀. ó ti dèèyàn kẹrin báyìí. gbogbo nǹkan tí wọ́n yẹn sọ fún yín lórí lọ́rọ̀ dèrèlé lọ́wọ́ náà pásítọ̀ Ṣẹ́gun Adébáyọ̀ yẹn mú wọn bọ̀ mi ò rí mọ́ ṣèpá tí wọn torí a máa ń pàdé lórúkọ náà kọ́lé dáadáa. so orúkọ náà kọ́lé yẹn ni wọlé ọ̀dọ̀ máa ń pọ̀ wọn náà ní wọlé pupa so orúkọ yẹn ni Professor Ṣẹ́gun ti rí délé èèyàn di pé wọ́n ti pásítọ̀ wọ́n ṣe pásítọ̀ tó ti ó di pé mo lọ sí ilé ẹ̀ ní Pọ̀tún gbà yẹn so mo ti lọ sọ́dọ̀ wọn ní Kọ̀tún ní chọ́ọ̀chì wọn lẹ́ẹ̀kan rí mo sì mọ́jú ọjọ́ kejì mo sọ ní ìwúrí ìṣẹ́gun yẹn kan rí mọ́jú ọjọ́ kejì mo tó kúrò bẹ́ẹ̀ so gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n yẹn sọ pé gbogbo ṣe gbogbo ẹ̀pà alápọ̀ náà kò sí irọ́ kankan tó wà bẹ́ẹ̀ ṣèwọ́ ọ̀pọ̀lọpọ̀ mi bí náà ní ọjọ́ ní Kòròdú bíbí ṣèwọ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn pé tó gbá tó gbowó lọ́wọ́ wọn ṣe mú sọ́lọ́jọ́ yẹn náà lórí program. ìyẹn Ṣẹ́gun délé. ó gba owó kò lè bẹ́ẹ̀ ni sí délé kan náà kò lè wá bẹ̀yẹn wá mọ́ sí i. dádì mo sọ fún yín sí láti 3 months sí owó ìjọ wọn yẹn kò fẹ́ dìé mọ́ school fees yẹn kò fẹ́ dìé ó ní pé pé òbẹ̀ kan lọ pé kò lè sí kàtó tó máa ṣẹlẹ̀. ok kò sí wàhálà a wá mọ̀ bóyá a lè ṣe nǹkan tàbí a lè ṣe nǹkan ẹ̀yìn ẹ̀dá yòókù. so ẹ bá rí pé àjọ mo ní sọ pé mo sẹ́ni pàṣẹ mo sí láti jọ mo rí pé ẹ bízì. so àtìgbàsí máa tí mo máa ń gbawó ẹ̀ tú ẹ̀ bàbá yẹn ní pé ó tẹ̀ ti sú òun pé ó tún bá ọjà lórí ẹ̀ ń sìn ní pé ó sọ pé ó sọ pé ó ní ọmọ ọ̀kọ́lù lọ́mọ àbí kankan ó sàn ń sọ rárá lẹ́nu bàbá yẹn ní pé bóyá ká lọ sí DNA test olóyá. ṣe mọ̀ pé àwọn èèyàn ò dáwó mọ́ bí títí tẹ́lẹ̀. ṣèbọn tí ó kò pẹ́ wá pure water company tó ń tà sí ṣé kò lọ́wọ́ pure water company tó ń spọ́tà ni. gbogbo pure water ibi ṣe lè bá mi gẹ́tì details ibi tí pure water company yẹn wà. àwọn orí tó post yẹn lọ́jọ́ tó kún rẹ̀ ní orí Facebook ní orí. ẹ bá mi ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ má jà sọ̀rọ̀ jù lórí afẹ́fẹ́ ẹ já ṣiṣẹ́ lórí ẹ̀ ibẹ̀ náà. all right yeah. gbogbo àwọn táwọn wòlíì yìí ń kó jẹ káàkiri yẹn 1 2 3 4 5 6 7.
Buff Boys, thank you. Bàbá John kò ibẹ̀ ni bàbá John gbé ń sin olórí burúkú ni bàbá John tẹ̀ wọ yẹn náà. Joshua náà la máa sìn. Buff Boys, thank you. Yeah, I noticed. Bàbá John náà ní bá sọ̀rọ̀ because àwọn ìṣẹ̀lẹ̀ báwọn ní bá sọ̀rọ̀. Mi ò wá mọ bí DSS yẹn tó jẹ́ DSS yẹn bí ò ṣe mọ̀ pé gbọ́n òun ń ṣèrànù kò yé mi. Wọn àdẹ̀ bá wí ó kí ni yẹn ó máa bá ṣe ìrànṣẹ́ ìjẹ́ ká lè mi tètè mọ̀ ni. Èmi ò mọ̀ máa hẹ̀fẹ̀ láti má jẹ́ kí ṣẹ̀rẹ̀. Madam, you dúró bí báyìí náà. A tún ní sùúrù pé wọ́n á san owó yẹn. Wọ́n á dẹ̀ ṣèlérí pé gbogbo táwọn ti ṣe yìí o àfìsẹ́yìn dègún fi sọ ni pé irú òtún ní ìṣòro mọ́ lọ́wọ́ àwọn. Tí wọ́n bá tún wá san owó ẹni yẹn, onírọ̀lú máa ń lélẹ̀ ẹ̀wù ẹran mò ń fọwọ́ gbà kìí ṣe ó pọ̀ lẹ́ẹ̀dí yẹ̀pẹ̀. Kí ni mo sọ? Ó pọ̀ lẹ́ẹ̀dí yẹ̀pẹ̀ mí ní. This is just 1/3 of the allegations. That's the word I will use torí àásìmbẹ̀ wọ́n sọ ni. This is just 1/3. Gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ lọ sí chọ́ọ̀chì káàkiri. Kí ló kù tá a tó fẹ́ ṣe fún? Yes, ẹ̀yin obìnrin kan wà tó jẹ́ pé bóyá torí pé ẹ̀rọ owó ọ̀fẹ́ gbà lọ́wọ́ pásítọ̀ and everything lẹ́sẹ̀ sọ pé ẹ̀yin tẹ́jọ́ lórin wọ́n ti sọ ẹ̀yin náà dọ̀lẹ. Gbogbo yín fẹ́ di Tọ́pẹ́ Àlàbí, ẹ fẹ́ di kinní kan, ẹ fẹ́ di kinní kan. Ẹ lọ wá ṣẹ̀ṣẹ̀. Una market don burst torí business partners lẹ́yìn àtàwọn pásítọ̀ olórí burúkú yìí. Business partners nìyí accomplices. And we are saying enough is enough. Then, ẹ lọ lo brain yín láti lè compose orin tó jẹ́ wípé in the next 10, 20, 30 years táwọn èèyàn bá ṣì ń gbọ́ ni ó ṣì mọ wà relevant. Bẹ́ẹ̀ni, kì í ṣe àwọn orin wìrì tẹ́ ń kọ káàkiri lè tẹ́ ń promote tẹ́ mọ̀. The more people we have in this business, the more people we know that are now with their IQs in Nigeria. Then, ní ìṣeré o, this is òun ló pọ̀ lẹ́yìn nǹkan máa dá dúró bíbá iná. However, mi mọ̀ bóyá kí n kọ́kọ́ gbé wa wọlé kí n tó round up torí mi ìfẹ́ pẹ́lẹ́ ni a ti lo 70-something minutes. Peace, goddess, ẹ jẹ́ kí n sáré gbé yín sókè. Peace, goddess. Hello, sir. Ẹ mọ̀ kálẹ̀ ìyá mi, báwo lọ́dọ̀ yín? So ó wà dìsábì pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ wá dẹ̀ tún máa fi Jésù yẹn kúra sí ìgbẹ́tẹ̀. Bẹ́ẹ̀ ni. Ó bá mi lọ́kàn jẹ gan-an. Èyí tí mo ti pé àpò tó mo ti ń gbọ́dọ̀ ẹja sí ìta gbọ̀gbọ̀ pé this one ní òun nìkan bí ọmọ bí obìnrin bíi mẹ́rin àbí mélòó tó bá yà sùn nítorí kíni nítorí agbára nítorí Ó tiẹ̀ yé wa. tó máa padà fi sílẹ̀. Ọlágbára. But sir, it's something that is still bothering me about this Christianity of it. Bẹ́ẹ̀ ni. Ẹjọ́ ìlànà lónìí, is it that Bible that we are reading, is it something like the follow me? I
sọ́dọ̀ Olódùmarè pé Olódùmarè tó dá ìní o òun náà ní àbí ká sì máa fọ́lọ̀ àwọn ọ̀rọ̀ tó wà nínú ìwé yìí. Inú mi dùn fún question tẹ́ béèrè, ẹ jẹ́ kí n sáré dáhùn. As much as I am bold to tell you today pé èyí tí wọ́n pè ní Christianity yìí or Bible tí wọ́n fi gbé kalẹ̀ irọ́ tó tó láyé yìí ò sí. However, àwọn nǹkan kan wà bẹ́ẹ̀ bá bíi 3-4%. Ẹ jẹ́ bá wa mute ẹjọ́ torí ọ̀dọ̀ ẹ̀yin náà rí pọ́n pariwo ẹ bá wa mute. However, a few percentage, a very low percentage of in tí wọ́n kọ síbẹ̀ ó jẹ́ àwọn nǹkan tó jẹ́ wípé àwọn tó gbé wá gan fúnra wọn ò ní. Discovery Bank. Do I have enough to bá wa. Ara ẹ̀ ni àwọn nípa ìwà ìrẹ̀lẹ̀ kọ̀ọ̀kan tọkọ dáṣàná pa dáṣàná kí dáṣàná ṣe kíní kan. Kí wọ́n tó gbé ẹ̀sìn wá fún wa làwọn babaláwa ti mọ̀ wípé láti bá yàwó sùn kò dáa. Wọ́n mọ̀ ìfà lárí nínú culture àwọn Ògbóni ọ̀rọ̀ tí mo sọ ẹ lọ béèrè dáadáa. Nínú culture Ògbóni kọfrata tí wọ́n tó jẹ́ ìjìnlẹ̀ tìgbà yẹn. Níbi tí ìyàwó tí bá jẹ́ mẹ́mbà sí ibi tí ìyàwó mi bá jókòó sí Ògbóni mẹ́mbà kankan lọ́kùnrin ò lè jókòó síbẹ̀ níbi tí wọ́n dá dé nìyẹn. I don't know about now because mo gbọ́ nínú tán. Now when it comes to the Bible ẹ jẹ́ ká gbé gbogbo tó kọ síbẹ̀ yẹ̀wò ẹ jẹ́ fún wa lẹ́yọ kan. Torúkọ Jésù tó bá ṣiṣẹ́ bí wọ́n ṣe kọ síbẹ̀. In Jeremiah 8:22 ó ní promise tó wà bẹ́ẹ̀. Malachi 3 tán fi ń gbowó lọ́wọ́ yìí ó wà bẹ́ẹ̀. Why is it that according to that Malachi tọ́jà ló gbé ọ̀rọ̀ ẹ̀ ga jòrò tó jẹ́ wípé lórí jíò àti bíṣọ̀bù àti pásọ̀ nìkan ni ọ̀run ti ń ṣí. Ẹ jẹ́ ká mọ̀ ti di pẹlẹbẹ mọ́lẹ̀ jẹ. Now there are so many literatures out there that you can begin to read now. Ara wọn lélẹ̀ tí mo kà fún wa some months ago letter of Leopold King Leopold II to colonial missionaries tí wọ́n rán lọ sí Congo in 1883 or 1884. Ó ní wípé iṣẹ́ tá a rán yìí ju gbogbo tó lè ṣẹlẹ̀ lọ you make sure that interest Belgium only the priority. Meanwhile, ibi tẹ́ ń lọ yìí you are not going to tell them that there is God because they know that there is God. Wọ́n wá sọ for example sin ká ní Nàìjíríà náà rán wọn sí mẹ́rin wọ́n ní wọ́n pè kan lélẹ́dùmarè wọ́n pè kan ní Chukwu Ebude wọ́n pè kan ní Allah whatever gbogbo orúkọ tí each dialect lè pe Ọlọ́run. Àwọn òyìnbó fúnra wọn admit wípé a mọ gbogbo kínní kí wọ́n tó gbé rúmọjẹ wọn dé. Ó ní wípé ju gbogbo ẹ̀ lọ náà you are making sure that àwọn ọmọ wọn ẹ tètè arrest wọn such that wọ́n máa bẹ̀rẹ̀ sí ní tako àwọn òbí wọn. Then make them accept the fact that it is easier for a camel to go through the eye of a needle than for a rich man to enter the kingdom of God. That is how we accepted being poor. I will lift up my eyes unto the hills from whence cometh my help. Tó bá jẹ́ pé lóòótọ́ ni ìyá mi, as we are looking up, kí ló dé táwọn wọnú lẹ́wà tí wọ́n pa wá ní Nàìjíríà àti Áfíríkà lẹ́nu? We are looking up praying and this is the mental damage tí àwọn bàbá Adébóyè àkó tí wọ́n ti ṣe fún wa. Are you understanding now? So if Bible were to be real, love your neighbor as yourself. Do they love us to the extent that irú bàbá Wọlé Ṣóyínká US ti gba visa lọ́wọ́ wọn sìn? Kí ni reason tó jẹ́ pé ìta rí lójú gan báyìí? Wọ́n bà ìlú wa jẹ́ débi wípé using multinational companies. Do you know that níbi tí mo ti ń ṣiṣẹ́ má bínú tí oil drop bá kán sílẹ̀ you will not even know that it is oil and gas sector ẹ̀ lè rí drop kankan níbi tí wọ́n take environment ọ̀dẹ́. But what are they using Shell and other multinational companies to do in Nigeria? Tabari nǹkan tó ṣẹlẹ̀ ní Port Harcourt àti Èkó àti gbogbo riverine areas. These are the people that are telling us we should forgive.
So, as far as this stage is concerned, we have confirmed it severally that Irototo, Bible and Quran. However, we are not pushing people to say that, oh yeah, Elobo Shogo, Elobo Batala, Elobo Yam. No! If you're lucky that you are still doing it in your household, you are safe because they will tell you the truth about your lineage. But for our we are standing and promoting truth, love, and humanity. Because when you study the Bible, not just reading it with the sentiments, you will see a lot of lies, you will see a lot of contradictions. Báwo ni the same Jesus ṣe máa sọ̀rọ̀ láàárọ̀ tó lè máa dalẹ̀ tó máa change? I made a video. I said, Jesus, no hard feelings, but I am not ready to love you as much as I love my mother, as much as I love my siblings, as much as I love my family members. And why did I say so? My thickness of my hair started coming